ìrìn àjò yẹn bọ̀dá kan wà nílùú wa ń gbà yẹn wọ́n ń pe bọ̀dá yẹn nickname ẹ̀ ni mo rántí àjọṣe náà máa ń pè bọ̀dá yẹn jẹ́ èèyàn kan tó jẹ́ pé ó máa ń molest àwọn ọmọ especially àwọn ọmọ obìnrin tó bá ń kiri ọjà I was once one of the victim nígbà yẹn tó di February 18, 2006 ẹ̀gbọ́n mi ní accident pẹ̀lú 18 bus passenger òun nìkan ló kú àti ọjọ́ yẹn mo wá máa ń rò pé tó bá jẹ́ pé ara àwọn èèyàn tán dìde tán ràn lọ́wọ́ nígbà yẹn tán jẹ́ káwọn èèyàn yẹn kàn kọwọ́ síwèé pé nǹkan kan ò ní ṣe é kí ni irú agbára táwọn kan ní tán fi mú ẹ̀dá ẹgbẹ́ wọn tán fi ń lù for good 8 hours ọlọ́pàá ò lẹ́nu ọ̀rọ̀ lórí wọn. Orúkọ mi ni Ayẹni Bídèmí Margaret nílùú mi wọ́n mọ̀ mí sí Dúpẹ́ mo dúpẹ́ Olúwa ọmọ bíbí ìlú Dún Èkìtì ni mí. Ìdún Èkìtì. Ìlú Dún Èkìtì. Ìlú Dún Èkìtì. Yes, ibẹ̀ ni bàbá mi ìyá mi ọmọ Ọ̀ṣun state ni wọ́n ní Gbọ̀ngán bọ̀ ìyá mi ọmọ Ìbàdàn ni wọ́n bọ̀ mi ìmọ̀lé wọn mi máa gbólé wọn. A rí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ló wà ní ọ̀tún ló wà lósì ǹjẹ́ iṣẹ́ wo lẹ̀ ń ṣe ń bìbà gbogbo mo fẹ́ kí ẹ bá wa dárúkọ ẹ̀. Iṣẹ́ tí mò ń ṣe níbí ni à ń rescue ọmọ mò ń rescue ọmọ from streets and out any form of child abuse. Bóyá àwọn ọmọ tó máa ń sùn káàkiri tán sùn sábẹ́ bíríìjì tán rìn káàkiri tán nílé yẹn so máa ń rescue wọn wọ́n dẹ̀ lè pè mí fún bóyá ọmọ kan wọ́n abuse ẹ̀ ó lè jẹ́ abuse sexually or physical abuse or emotional abuse any abuse tó bá ṣáà ti jẹ́ wípé ó ní í ṣe pẹ̀lú ọjọ́ ọ̀la ọmọ tó lè affect pé kọ́mọ kó emotionally kó má balance physically kó má balance any form of abuse so a lọ rescue ọmọ so tá bá dẹ̀ ti rescue wọn bẹ́ẹ̀ yẹn a máa fi wọ́n síbi tẹ́ wà yìí ibi tẹ́ ti wá bá mi la máa ń fi àwọn ọmọ yẹn sí fún psychosocial support so kán lè overcome trauma tí wọ́n ti go through then after tá bá ti support wọn psychologically àdẹ́wò pé okay kí ni the next thing to do for them bóyá wọ́n need the educational support or vocational support so àwò then we do home tracing láti locate biological parent irú àwọn ọmọ yẹn so nǹkan tá à ń ṣe ń bí nìyẹn rehabilitation of children that are beyond parental control because tá a bá irú àwọn ọmọ tá à ń rí ní títì yẹn by the time tá a bá ṣe home tracing tá a bá dé ilé wọn àwọn family wọn tán bá máa kẹnu bọ̀rọ̀ báyìí wọ́n lè ná ọmọ yẹn burú ọmọ yẹn ṣe gbá kò ó fẹ́ pa wọ́n but most of them they are victim of domestic violence bí kí bàbá àti ìyá má sì papọ̀ mọ́ so nǹkan tó máa ń really cause most of the things tá à ń face tá bá ti débẹ̀ nìyẹn so tá bá ti wá wò wípé ọmọ yìí kò save ní environment yẹn fún ọjọ́ ọ̀la irú ọmọ bẹ́ẹ̀ yẹn a máa dá padà wá sí bíbá ó máa wà ń bí fún rehabilitation fún mentorship then a dẹ̀ máa gbé wọn lọ eléyìí tó bá yẹ pé educational support ló need a máa enroll ẹ̀ sí school so eléyìí tó bá yẹ vocational ló fẹ́ pick so a máa fi sí ẹnu iṣẹ́ tó bá fẹ́ kọ́. Ẹ ṣeun gan ma ẹ kú iṣẹ́ mà bàbá ó ti wá tó bí ọdún mélòó tí ẹ ti bẹ̀rẹ̀ ìrìn àjò tí ẹ ń rìn. Mo ti bẹ̀rẹ̀ iṣẹ́ láti 2018 ṣùgbọ́n òmù yìí ó ṣe pé ọdún méjì ni torí iṣẹ́ yẹn náà láì 2018 tí mo ti ń ṣe yẹn ọmọ tí mo bá rí gbà yẹn mo máa lọ ń kó fún Ministry of Women Affairs Ọ̀yọ́ State Ministry of Women Affairs máa lọ kó fún wọn pé kán bá mi place àwọn ọmọ yẹn sí homes but later mo wá discover pé most of àwọn ọmọ yẹn homes tán bá ń fi wọ́n sí torí pé ibẹ̀ yẹn náà wọ́n ti pọ̀ jù ń bẹ̀ so àwọn resort tí mo really fẹ́ mi ò kì í gẹ̀tẹ̀ at the end of the day wọ́n lè ní mi ti sá lọ nínú wọn wọ́n lè ní mi wọ́n tún ti dá padà fún ẹni tó wọ́n abuse ẹ̀ so the character so ìgbà tọ́lọ́run dẹ̀ gbé ìrànlọ́wọ́ dìde ní 2 years ago so ni mo bẹ̀rẹ̀ bíbà yìí tí a dẹ̀ ń ṣe rehabilitation àwọn ọmọ yẹn fúnra wa. Ẹ ṣeun gan ma màmá ṣé ibi tí a wà ń sìn ṣé ibi tó wà well registered London government ṣé ìjọba mọ̀ pé ẹ̀ ń ṣerú nǹkan báyìí níbí. bẹ́ẹ̀ni Ọ̀yọ́ State Ministry of Women Affairs wọ́n mọ̀ tó dẹ̀ wà full support. bẹ́ẹ̀ni wọ́n dẹ̀ wà wọ́n wà in full support in fact
governor's wife wọ́n ti wá visit wa rí lẹ́ẹ̀kan. ìyẹn níbí báyìí. bẹ́ẹ̀ ni. wow ẹ kú iṣẹ́ mà. yes sir. màmá kó tó di pé mo tẹ̀síwájú nínú àwọn ìbéèrè tí mo fẹ́ béèrè kí ni nǹkan tó sún yín sídìí iṣẹ́ ìgangan kí lẹ rí tó pé iṣẹ́ ìgangan yẹn yìí. ọ̀rọ̀ ńlá lẹ béèrè lọ́wọ́ mi yìí o ṣe rí nígbà tí mo wà ní kékeré mo ní àwọn experience kan tí mo wá rí wípé ìgbà tí mo dàgbà tí mo bá rí àwọn ọmọdé àánú wọn máa ń ṣe mí gan torí nígbà tá a wà ní kékeré ìyà jẹ wá gan igi ìdáná lè mọ́mì wa kan lọ ṣọmọ ọ̀dọ̀ nílé alámọ̀là káwa náà ká lọ rugi ìdáná lóko òun la fi ń live ta fi ń survive nínú ìrìn àjò yẹn bọ̀dá kan wà nílùú wa ń gbà yẹn wọ́n ń pe bọ̀dá yẹn nickname ẹ̀ ni mo rántí àjọṣe náà máa ń pè bọ̀dá yẹn jẹ́ èèyàn kan tó jẹ́ pé ó máa ń molest àwọn ọmọ especially àwọn ọmọ obìnrin tó bá ń kiri ọjà I was once one of the victim nígbà yẹn ìgbà tí mo wá grow ẹ mọ̀ ìgbà tí mo mọ irú àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn mi ò kì í ríro bó ìgbà tí mo wá dàgbà tí n bá ti wá rí àwọn ọmọ kéékèèké tó ń rìn káàkiri tó ń kiri ọjà ọ̀wọ́n kan ṣáà ń rìn regberegbe kí ni memory yẹn máa padà wá so màá wá wò pé ṣé kì í ṣe wípé nǹkan tí ẹni yìí ń ṣe ń gbà yẹn ṣé wọ́n ti ní máa ṣe irú nǹkan báyìí fún àwọn ọmọ yìí so from there tí máa rí ọmọ bẹ́ẹ̀ yẹn mo lè pé kí ló ṣe é kí ló ṣẹlẹ̀ nǹkan bẹ́ẹ̀ yẹn so táwọn ọmọ yẹn bá ti explain nǹkan tó ṣẹlẹ̀ fún mi mo rí i pé emotionally mi ò kí ń wà okay until tí n bá help irú ọmọ bẹ́ẹ̀. Then second thing ni pé mo tún wá discover pé àwọn tí wọn ò bá ní ìyà máa ń jẹ wọ́n ó dẹ̀ máa ń jẹ wọ́n gbé. Ẹ̀gbọ́n mi mo ní ẹ̀gbọ́n kan ọkùnrin Káyọ̀dé lórúkọ ẹ̀ ní 2006 January 1 2006 ẹ̀gbọ́n mi gbé bẹ́ǹṣì síta nílé wa ó jókòó máa kan wọ́n ń pè ní adúgbòkù nílùú wa ní Èkìtì nílùú Dú Èkìtì yẹn so wọ́n ní ẹgbẹ́ kan gbà yẹn tán náà kó jọ then wọ́n náà sọ pé OPC ni wọ́n but later lẹ́yìn ìgbà tí Ọlọ́run gbé mi dé ibi tí mo wà tí mo lọ ṣèwádìí lórí ọ̀rọ̀ wọn àwọn tí wọ́n jẹ́ OPC tí mo yọ bá wọn rìn tájọ sọ̀rọ̀ wọ́n wá jẹ́ kí n mọ̀ wípé àwọn OPC ò lè wúrú wà yẹn so bọ̀dá mi wọ́n ní ó fẹ́ jókòó ó jókòó sórí bench ìkànnú àwọn ẹgbẹ́ wọn gbà yẹn ó wá fẹ́ jókòó ó wá ní kẹ́gbọ́n mi dìde lórí bench ìyẹn wá náà ò lè dìde pé dádì ló ní bench tẹ́ bá fẹ́ jókòó tẹ́ bá dẹ̀ ti mọ̀ pé ẹ lè jókòó sẹ́gbẹ̀ẹ́ ẹ kúrò ẹnìyẹn inú wa bí ẹnìyẹn pé ó ṣe wá rude sóhun ìjà ṣàṣẹlẹ̀ láàrin àwọn méjèèjì before you know wọ́n dẹ̀ mú wọnú ilé bàbá adúgbòkù yẹn for good 8 hours náà fi ń tọ́ṣù ẹ̀ tó jẹ́ pé kò sẹ́ni tó lè lọ gbèjà ẹ̀gbọ́n mi ìgbà tí wọ́n máa padà filẹ̀ wọ́n náà filẹ̀ based on agreement pé wọ́n máa ra ẹlẹ́dẹ̀ wọ́n máa ra epo pupa wọ́n máa ra oríṣiríṣi all this kínní wọ́n máa fi ṣe nǹkan kan ìgbà tán filẹ̀ dótò pé Ifẹ̀ ló wà ó kàn wálé wá aṣọdún ni òun padà kúrò nílé ó lọ ìgbà tó di February 18 wọ́n nígbà tó lọ pọ́n tàka mọ́ pé tán bá ti bí dáa òun gan àwọn òròpó lè padà wá lu ìmọ̀ tó di February 18 2006 ẹ̀gbọ́n mi l'accident pẹ̀lú 18 bus passenger òun nìkan ló kú. Àti ọjọ́ yẹn mo wá máa ń rò pé tó bá jẹ́ pé ara àwọn èèyàn tán dìde tán ràn lọ́wọ́ nígbà yẹn tán jẹ́ káwọn àwọn èèyàn yìí kàn kọwọ́ síwèé pé nǹkan kan ò ní ṣe kí ni irú agbára táwọn kan ní tán fi mú ẹ̀dá ẹgbẹ́ wọn tán fi ń lù for good 8 hours ọlọ́pàá ò lẹ́nu ọ̀rọ̀ lórí wọn àsán ojú dúdú ń gbà yẹn ni so ìgbà tí mo wá jáde tí mo bẹ̀rẹ̀ iṣẹ́ ni mo wá rí wípé so àwa tá à ní náà a ní right lábẹ́ òfin tí at least tá à bá tiẹ̀ lè lọ bá àwọn tó jù wá lọ tán rò pé àwọn jù wá lọ a ní àwọn aṣòfin àtàwọn amòfin tá a lè lọ bá tán lè gbèjà wa bọ̀ nígbà yẹn lọ́hùn àwa gbàgbọ́ wípé ẹni tó bá ti lówó nìkan ló ní access sọ́lọ́pàá bóyá tó bá jẹ́ pé a rí àwọn human rights activists nígbà yẹn tán dìde sí ọ̀rọ̀ ẹ̀gbọ́n mi
bóyá ikú tó kú yẹn bóyá ìbá má kú. So láti ìgbà yẹn tí n bá wá rí ẹni tí wọ́n ń fìyà jẹ lọ́nà kan tàbí méjì inú mi ò kì í dùn. Ìgbà tó wá di 2018 yẹn ọjọ́ kan wá pè mí lórí case ọmọ kan, wọ́n ní obìnrin yẹn ó mú pressing iron ó fi lọ ẹ̀yìn ọmọ ọkọ ẹ̀. Ọmọ 10 years old kí lọmọ yẹn ìbá ṣe? Ìgbà tí mo wá débẹ̀ mo wá rí ọmọ yẹn ẹ̀yìn ẹ̀ tí ń jẹrà. Mo support àgbé ọmọ yẹn, wọ́n gbé lọ sí hospital, wọ́n ṣe. Mo wá jókòó mo wá rò pé ṣé bí ilé ayé ìṣe máa lọ ni. And then láti ìgbà yẹn tí n bá ti wá jókòó tí mò ń ronú gbogbo ọ̀rọ̀ ọmọ tí bá fi lè rí ọmọ kékeré báyìí mi kì í wà happy any condition. Even tí n bá ń jáde tí n bá rí àwọn ọmọ tán kàn ṣeré níta ní time tó yẹ kán wà léwe tí mo wá rí wọn tán ṣeré especially àwọn ọmọ tó ń ṣabólà ṣe gbogbo ẹ̀ kiri yẹn orí máa fọ́ mi ni. Until tí n bá lọ bá wọn eléyìí tí n bá lè bá sọ̀rọ̀ ńbẹ̀ tó bá agree láti kúrò níta then I will work on him or her. So bóyá educational support ló need I will give him or her, then tó bá jẹ́ pé bóyá vocational training ló need a máa support ẹ̀. Then mo wá rí i pé most of them wọ́n rí ilé tán lè dé sí gan because ìyá àti bàbá wọ́n ti gbà ọ̀tọ̀ọ̀tọ̀. Ó lè jẹ́ ọ̀dọ̀ grandma lọ́mọ wà, grandma tá a bá máa dé ọ̀dọ̀ grandma gan nídìí ẹni tó máa tọ́jú wọn. So kò sí bí grandma yẹn ṣe fẹ́ tọ́jú irú ọmọ yẹn. So those are the things tó inspired me. But the only thing tó kàn máa ń yà mí lẹ́nu bẹ́ẹ̀ ni pé tán bá pè mí lórí case ọmọ pé wọ́n rí ọmọ kan wọ́n abuse ẹ̀ wọ́n ṣe nǹkan báyìí fún, tí mi bá ti attend sí case yẹn orí máa fọ́ mi ni. Ọ̀rọ̀ lẹ sọ yìí. Màmá, mo ní àwọn ọ̀pọ̀lọpọ̀ ìbéèrè tí mo fẹ́ béèrè ṣùgbọ́n ẹ má bínú màá béèrè ìbéèrè kan lọ́wọ́ yín. Ǹjẹ́ ẹ̀yin náà bímọ? Bẹ́ẹ̀ni. Ọmọ mélòó lẹ bí sà? 2. Ọmọ 2 lẹ bí? Bẹ́ẹ̀ni. Ọlọ́run á bá mi wò wọ́n. Àmín. Wọn ò ní jẹ̀yà ìmọ̀dí. Àmín Jésù. Ọlọ́run á dẹ̀ bá mi fún wọn ní ẹ̀mí gígùn àti àlàáfíà. Àmín Jésù. Ìdí tó jẹ́ kí n béèrè ni pé nínú àwọn ọ̀rọ̀ tí ẹ sọ mo rí ipa abiyamọ nínú yín. Mi ì mọ̀ yín rí torí àkọ́kọ́ tí màá rí rìn ṣùgbọ́n tí abiyamọ bá sọ̀rọ̀ ẹ máa rí yàtọ̀ láàrin abiyamọ àti abiyamọ àbí báwo ló ṣe ń sọ̀rọ̀ yẹn ìyàtọ̀ wà láàrin wọn. Ṣùgbọ́n nǹkan tó dùn mọ́ mi ní pé ẹ sọ ọkàn pé tí ẹ bá tí ì ṣe ìfẹ́ yín lórí àwọn ọmọ tí wọ́n bá pè yín fún torí a máa fọ́ yín. Ọ̀pọ̀lọpọ̀ òbí mélòó ló lè gbérùgbésẹ̀ yìí? Ẹlòmíì ò lè fi ọmọ ọlọ́mọ kò lè fi ọmọ ọlọ́mọ ṣọmọ. Ṣùgbọ́n Bíbélì dẹ̀ fi yé wa ní pé ó ní love your neighbor as you fẹ́ràn ẹnì kejì bí ara ẹ̀. Mo dẹ̀ gbà ládùúrà pé iṣẹ́ tí ẹ ṣe yẹn jèrè lára. Màmá, bí àwo ni ẹ ṣe ń rí owó fi ń tọ́jú àwọn ọmọ ẹ̀? Báwo lẹ ṣe ń rí wọn? Ìyanu ni nǹkan tẹ́ béèrè yẹn o. Because èmi gan fúnra mi lè ṣàlàyé bí mo ṣe ń rówó. Because mo ní àwọn èèyàn ní ẹ̀gbẹ́ tó jẹ́ pé wọ́n ti gbọ́ nípa iṣẹ́ yìí tó jẹ́ pé wọ́n dẹ̀ máa ń ràn mí lọ́wọ́. So tá a bá lack anything tí n bá message wọn or tí mo bá pè wọ́n wọ́n á dá mi lóhùn níbi tí agbára tiwọn náà bá gbé. So mo ní àwọn èèyàn ara wọn ni mọ́mì yìí, in fact ara wọn mọ́mì yìí olórí Esther Oyèdìran bẹ́ẹ̀ ni. So àwọn ni ìyàwó ọba Ìjẹ̀rù ní Ògbómọ̀ṣọ́. So bọ́n ṣe wà yìí kò sí táìmù tí mo bá ní a nídìí nǹkan tí n bá fi lè pè wọ́n máa dáhùn. Ibi tá a wà yìí gan arẹ́ǹtì ẹ̀ ni. Ṣùgbọ́n ìgbà tá arẹ́ǹtì ẹ̀ náà tá a ṣàlàyé nǹkan tá a fẹ́ fi ṣe fún ẹni tó níbẹ̀. So ìgbà tá a ti sanwó ọdún 2 mọ́mì yìí náà bá wa sanwó nígbà yẹn mọ́mì sunshine yes àwọn náà bá wa sanwó bíbà nígbà táwọn náà gbọ́ nípa iṣẹ́ yìí náà ni. So láńlọ́ọ̀dù ilé wa yìí lélẹ̀. So ìgbà táwọn náà gbọ́ nípa iṣẹ́ tí mò ń ṣe nínú bíbà náà ni pé àwọn òdẹ̀ wa mọ̀ pé irú nǹkan ribiribi báyìí ni a fẹ́ mọ̀ fi bíbà ṣe pé àwọn náà ti ṣetán láti darapọ̀ mọ́ wa ká kú jọ
máa ṣe kódà gbẹ̀ngbà tó owó ilé wa ti due nísìn wọn ti ẹ̀ béèrè owó ilé lọ́wọ́ mi so landlord wa náà ni ìyàwó wọn náà nìyẹn so àti mọ́mì wa yìí àwọn barrister Dúpẹ́ Awóṣemúsì àti Mr. Ọbátúndé Ọládàpọ̀ so àwọn náà ti ń support wa fún gbogbo akitiyan wa tá a ti ń ṣe. ẹ jọ̀ọ́ ṣé lè bá mi dárúkọ landlord yín yẹn torí ó yẹ kí àwa náà ká dárúkọ wọn pé ká dúpẹ́ lọ́wọ́ fún iṣẹ́ tí wọ́n ń ṣe. Mr. Olúṣèyẹ Adémídùn Mr. Olúṣèyẹ Adémídùn. A dúpẹ́ lọ́wọ́ wọn. Mo dúpẹ́ lọ́wọ́ wọn gan-an fún àtìlẹyìn wọn ní gbogbo ìgbà. Wọ́n ṣe wà yẹn in fact ìgbà tán wálé torí wọn sí Nàìjíríà ìgbà tán wálé gan torí ìgbà tá a kọ́kọ́ bẹ̀rẹ̀ bíbá yìí kò sí bed kò sí nǹkan kan orí kìíní curtain làwọn ọmọ máa tẹ́ sílẹ̀ àwọn ọmọ yẹn wọ́n máa tẹ́ sílẹ̀ because they were determined àwọn ọmọ tá a rí ní street la fi bẹ̀rẹ̀ ńgbà yẹn so àwọn náà ti make up mind wọn pé no àwọn fẹ́ gbégbé ayé tó yàtọ̀ so ìgbà tán débí ìbàdàn tán rí pé tí Mr. Olúṣèyẹ Adémídùn tán wá tán rí wípé ní bẹ́ẹ̀dì kò sí nǹkan kan àwọn náà bá wa facilitate bí a ṣe ní bunk bed nǹkan ọ̀dọ̀ bunk bed yẹn náà ò tí tó àti mattress kò tí tó but at least eléyìí tán sì bá wa ṣe òun náà ni a sì ń lò. wọ́n ṣe gan ẹ ṣeun gan ma mọ́mì ǹjẹ́ ṣé ẹ ní support láti ìjọba torí nígbà mo béèrè kankan lẹ́ẹ̀kan yẹn ẹni mo ní ṣé ìjọba mọ̀ sí nǹkan tí ẹ ń ṣe is there any support tí ìjọba fi ń ràn yín lọ́wọ́ lórí iṣẹ́ tí ẹ ń ṣe nípa ọ̀rọ̀ maybe financial aspect. Well ẹ jẹ́ kí n sọ wípé kò sí financial aspect kankan tí ìjọba ń fún wa ìjọba ò fún wa lówó ṣùgbọ́n bóyá ìgbà ọdún irú ẹ rí pé mo ní first lady Ọ̀yọ́ state pé wọ́n ti wá bírí so ìgbà yẹn nígbà ọdún ní 2 years ago tá bẹ̀rẹ̀ yẹn náà wá so wọ́n wá fún wa ní nǹkan fún ọdún so then tán bá tún rí opportunity pé bóyá àwọn kan sọ pé àwọn fẹ́ ṣe give away so wọ́n máa ń pick wa lẹ́ẹ̀kọ̀ọ̀kan bẹ́ẹ̀ yẹn náà láti ní pé God's treasure ẹ lọ síbi báyìí ẹ̀yin náà ẹ lọ jẹ àǹfààní but for now kò sí nǹkan kan tí ìjọba ń ṣe fún wa bóyá ká sọ pé financial support the only aspect tí mo tún lè ní pé ìjọba ń gbà ràn wá lọ́wọ́ ni pé táwa fẹ́ fi ọmọ sí school so wọ́n ti bá wa ṣe ní ọ̀nà tó fi rọ̀ wá lọ́rùn tí ò fi wípé à ń san school fees àwọn ọmọ tó wà ní ibi báyìí so àfàwọn tó jẹ́ pé wọ́n wà ní private tán dẹ̀ ní sponsor tó ń sponsor wọn so lẹ́yìn àwọn yẹn gbogbo àwọn yòókù public school náà ń lọ so ìjọba ò dẹ̀ gba owó iléèwé lọ́wọ́ wa. ẹ ṣeun bọ kí wàá ní orúkọ iléeṣẹ́ yìí gbogbo. God's Treasure Kiddies Initiative ni. ẹ ṣeun púpọ̀ mọ́ ìbéèrè mi tí màá béèrè ń sẹ́yìn torí màá fẹ́ ká wọnú àwọn ìbéèrè yẹn lọ kókó má dà pé bóyá a kàn ń sọ̀rọ̀ ní àyíká rẹ̀ torí nínú àwọn ìbéèrè tí mo fẹ́ béèrè ni pé mo rí àwọn ọmọ tó pọ̀ báyìí bí ọmọ mélòó gangan ló wà ní abẹ́yìn tí ẹ jẹ́ pé ẹ̀ ń kíta fún lọ́wọ́lọ́wọ́ báyìí. àwọn tó wà bí presently 32 ni wọ́n. 32. bẹ́ẹ̀ ni tí wọ́n jẹ tí wọ́n mu. tí wọ́n ń jẹun tí wọ́n mu tán sì wà nínú kínní bọ̀ aláwọn kan tán ti kúrò. wọ́n ti kúrò. Because tán bá ti pé bí 18 years and above yẹn a kì í fẹ́ kán stay sí ibi báyìí mọ́ so a máa reunite wọn mọ́ family wọn. so but wọ́n sì wà pẹ̀lú family wọn ìyẹn ò mí pé a yọwọ́ pátápátá lọ́rọ̀ wọn because a gbọ́dọ̀ ràn wọ́n lọ́wọ́ eléyìí tó ń kọ́ṣẹ́ lọ bóyá ó kọ́ṣẹ́ tán tó yẹ kó ṣe freedom tí ò tí ṣe freedom tó padà sí kinní a gbọ́dọ̀ sì mójútó títí tá a fi máa make sure pé ó ṣe freedom nǹkan tákan a lè allow ọmọ tó bá ti pé 18 and above kan stay síbí àfi tó bá jẹ́ pé ó wà ní bóyá bíi SS2 tó ń lọ SS3 tó fẹ́ ṣe WAEC but ní tó bá mú ẹ tó fi ṣe WAEC tó dẹ̀ ti ń kọ́ṣẹ́ tán tó ti pé 18 ó gbúdọ̀ kúrò ní bíbá ẹ mọ̀ táwọn náà bá ti ń dàgbọ́n lé náwọn need àwọn privacy kan so àdẹ̀ nífẹ̀ẹ́ nǹkan tí ò yẹ kó máa ṣẹlẹ̀ kó máa ṣẹlẹ̀. ẹ ṣeun púpọ̀ mà ẹ ṣeun màmá nínú àwọn ọmọ tí ẹ wá ní lọ́wọ́ ń sìn ǹjẹ́ ẹ lè ṣàlàyé bíi méjì àbí mẹ́ta bí ẹ tiẹ̀ ṣe rí wọn tó fi di èrò bíbá ẹ. ẹ ṣeun wa ìkan wà níbí Wàlíà lórúkọ ẹ Wàlíà Tádé Òdùdà Ìwó road ni a ti rí so ìgbà tán rí ní Ìwó road yẹn wọ́n pè mí
wọ́n sọ condition ẹ̀ fún mi wọ́n dẹ̀ send the picture because a ní àwọn volunteers káàkiri so ìkan lára àwọn volunteers wà lórí ní Ìwó road so condition tó dẹ̀ bá nígbà yẹn it was a critical condition because àwọn nǹkan tójú ẹ̀ ti rí so ìgbà tí wọ́n dẹ̀ pè mí tán send the picture mo ní we must rescue this one ẹ jẹ́ ká iṣẹ́ lórí ẹ̀ so a dẹ̀ ṣiṣẹ́ lórí ẹ̀ ìgbà tó dẹ̀ dé bíbá a béèrè family ẹ̀ ó ní láti Ìjàkọ the only thing tó rántí ni pé Ìjàkọ lòun ti wá so after a month tá rí wípé ó ti stable there okay jẹ́ ká lọ sí Ìjàkọ tèmi dẹ̀ mọ̀ gbà yẹn Ìjàkọ tó wà láàrin Ṣàngó àti Abẹ́òkúta ni so a dẹ̀ lọ síbẹ̀ bọ̀ ìgbà tá dé Ìjàkọ yẹn a béèrè kábíyèsí ibẹ̀ a lọ bá wọ́n ní ká lọ bá ìyálọ́jà pé kábíyèsí ò sí nílé so ìgbà tá débẹ̀ ìyálọ́jà ní wọ́n pe àwọn olóyè ìlú jọ wọ́n ní kó identify ẹni tó mọ̀ kò mọ̀ anybody gbogbo àwọn tó wà ní community yẹn náà wọ́n náwọn ò mọ̀ okay àwọn ìyá yẹn náà wá júwe fún wa pé Ìjàkọ míì wà Ìjàkọ orílẹ̀ Ìjàkọ míì wà Ìjàkọ àwáyè so a tún láti wọnú igbó lọ inú igbó níbẹ̀ a wọ bẹ̀ lọ ìgbà tá débẹ̀ Ìjàkọ méjèèjì la dé kò sẹ́nibọ́dì tó mọ̀ ìgbà tá dé Ìjàkọ àwáyè wọ́n wá sọ fún wọn ní pé àwọn Ìjàkọ míì tún wà ní sáìdì Ìdíròkò yẹn pé ó lè jẹ́ Ìjàkọ ibẹ̀ but torí pé ọjọ́ yẹn mọ̀ obìnrin ni mí I was the one driving so ó ti rẹ̀ mo ní èmi ò and then mi plan pé ká lọ sí yànyà Ìdíròkò so let's go back to Ìbàdàn bá a ṣe padà wá sí Ìbàdàn nìyẹn látìgbà yẹn gan nísìn à ń gbìyànjú láti reach out to ẹbí Wàlíyàt àárí ẹbí Wàlíyàt kankan ó dẹ̀ wà títí di wákàtí àti ìrẹ̀ ẹbí ẹ bá a sọ kejì. So another case ó ní kéèsì ọmọ kan náà tó ń pè mí fún bébì ara àwọn ọmọ eléyìí tó kéré jù tó wá ń bá mi ṣeré ń bí lẹ́ẹ̀kan yẹn wọ́n pè mí fún ní sáìdì Ọjàgbó so wọ́n ní mentally derailed man kan pọ́n rí lọ́wọ́ ẹ̀ ó wá nà pé wọ́n ṣàrí pé gbà míì a máa pariwo pé ó yẹ kó ti kú ó yẹ kó ti kú ó yẹ kó ti kú so ìyá ológì kan ló ń kọjá ìyá yẹn wá yọjú lójú wíńdò ló wá wò pé ilé yẹn náà kò rí lè ṣe lé gidi kan bọ̀ ìgbà tán ṣáà ń gbọ́ tọ́mọ yẹn ò lè ké mọ́ dáadáa tí yẹn náà ń pariwo ó yẹ kó ti kú nìyá yẹn wá yọjú lójú wíńdò ló wá rí pé ọmọ ní eléyìí lù tó ní ó yẹ kó ti kú bó ṣàṣe pé àwọn èèyàn nìyẹn tán fi gba ọmọ yẹn lọ́wọ́ ẹ̀ so wọ́n wá pè mí mo dẹ̀ lọ́bẹ̀ so on getting there gan ìgbà tí mo gbé ọmọ yẹn àwọn èèyàn ní àpọ̀ ọmọ yìí ti wà deformed pé kọ́lọ́n jẹ́ kó lè survive nǹkan bẹ́yẹn wẹ́ a dẹ̀ fi ìgbàgbọ́ gbé so ìgbà tá a dẹ̀ gbé Ọlọ́run dẹ̀ ràn wá lọ́wọ́ ọmọ yẹn náà lẹ́rí tó rìn tó ń ṣeré káàkiri yẹn. ọpẹ́ ní fọ́lọ́run ẹ ṣeun pọ̀ mà màmá gẹ́gẹ́ bí àwọn nǹkan tí ẹ ti bá wa sọ yìí nígbà tó bá di ọ̀rọ̀ ń pé bóyá ẹ fẹ́ gbọ́mọ lọ ilé ìwòsàn báwo ni ẹ ṣe ń rí owó torí ẹ sọ nǹkan kan lẹ́ẹ̀kan ẹ ní àwọn èèyàn kan ló ń fún yín ní ṣé gbogbo ìgbà tí ẹ bá pe àwọn ẹni torí olówó náà owó náà máa ń sáfẹ́rẹ́ fún olówó ṣùgbọ́n tí wọn ò bá ní báwo lè ṣe ń ṣe. ẹ ṣe èmi dáhùn fashion designer ni mí tẹ́lẹ̀ náà iṣẹ́ yìí ni kò jẹ́ kí n ráyè láti máa nígbà táwọn customer bá gbéṣẹ́ fún mi tí n bá pàṣẹ tì tó jẹ́ pé eléyìí ni màá lọ mú gbọ́ tán bá dẹ̀ pè mí tí mi lọ orí á máa fọ́ mi so mo pàṣẹ yẹn tì mo ní little business tí mò ń ṣe mò ń ta detergent so láti ibẹ̀ náà a máa ń rí change díẹ̀díẹ̀ then lórí ọ̀rọ̀ hospital a máa health center la máa ń lọ tán bá need medical attention ìgbà tí ọ̀rọ̀ hospital bill yẹn tó ń wọ̀ wá lọ́rùn tó ń ṣe so a lọ sí ministry a lọ bá wọn a bá ministry sọ̀rọ̀ a dẹ̀ dúpẹ́ lọ́wọ́ director child so wọ́n bá a ṣiṣẹ́ lórí ẹ̀ wọ́n bá a contact ministry of health so àwọn ministry of health wá bíbá so wọ́n wá enroll àwọn ọmọ yẹn fún NHIS tó jẹ́ wípé free medical kìíní la ní health center but ẹ mọ̀ pé kì í ṣe gbogbo wọn torí àwọn tán bá ń gbà yẹn náà enroll so lára àwọn tán bá yẹn gan ọ̀pọ̀ nù wọ́n ti lọ tó jẹ́ pé a ti reunite wọn mọ́ family wọn torí a fẹ́ kí ọmọ kan pọ̀ ń bí lásán ibi báyìí 3 bedroom ni kitchen la convert sí room tó fi di 4 bedroom so tí ọmọ bá ti pọ̀ jù ń bí wọn a ní lè mójútó wọn tó bó ṣe yẹ kí a mójútó then congestion yẹn
kò ní ó lè máa fa sickness fáwọn ọmọ then àwọn ọmọ á lè dá ṣe gbogbo ẹ̀ tá bá ti ran àwọn tán lóbìí nínú wọn wà tá bá ti ran àwọn tó lóbìí lọ́wọ́ tán irú most of àwọn ọmọ tá à ń rí ní títì yẹn kì í ṣe pé wọ́n lóbìí ọ̀pọ̀ nù wọn lóbìí ọ̀pọ̀ wà tó jẹ́ pé òbí wọn ni ò responsible so àwọn tó bá lóbìí tó bí ó wà responsible yẹn a máa work on the parents náà a máa fi ẹsẹ̀ òfin tọ́ lọ́dọ̀ parent a máa make sure pé wọ́n wà responsible fún responsibility wọn lórí ọmọ so irú àwọn ọmọ yẹn tí òbí wọn bá ti wà responsible a máa dá ọmọ yẹn padà fún wọn tàbí bóyá àwọn òbí tán abuse ọmọ irú máa nǹkan báyìí wòlíì church ni bá dárúkọ wọn ṣùgbọ́n ó ti bẹ̀mí ó ní kí má máa dárúkọ òun mọ́ toró popular gan ó abuse ọmọ ẹ̀ tó lù tápá ọmọ yẹn kán tó yẹ pé a lọ gbé ọmọ yẹn a gbé lọ sí hospital so ìgbà tí ọmọ yẹn ti wà okay lọ́dọ̀ wa tó ti ṣe so máa yẹn bẹ̀rẹ̀ sí pé káàkiri ó ń bẹ̀bẹ̀ pé kájọ ká dá ọmọ yẹn padà fóun pé òun ò ní ṣerú ẹ̀ mọ́ ìgbà tó dẹ̀ ti ṣe okay ó yẹ lọ sí court kẹ́ lọ ṣe affidavit wá fún wa pé rẹ̀ ò ní ṣẹlẹ̀ mọ́ àdẹ̀má wa máa ṣẹ́ẹ̀kì ọmọ yẹn nílé yín so irú ọmọ bẹ́ẹ̀ yẹn a ti dá padà fún bàbá ẹ̀ ṣùgbọ́n school tó ń lọ lọ́dọ̀ bàbá ẹ̀ àwa la lọ fi síbẹ̀ torí a gbọ́dọ̀ máa monitor ẹ̀ torí a rí wípé bàbá ọmọ yẹn onínú fùfù ẹ̀dá ni so kódà ìyàwó ẹ̀ gan ó máa ń nà bó ṣe jẹ́ ìránṣẹ́ Ọlọ́run tó so irú èèyàn bẹ́ẹ̀ yẹn tá a bá ti bá wọn sọ̀rọ̀ tá a ti rí wípé àti emotionally bàbá gan àti ń try láti stabilize ẹ tọmọ náà dẹ̀ ti wà okay a máa dá wọn padà fúnra wọn tó bá jẹ́ ìyá náà ni a máa dá padà fúnra wọn a wà mọ́ monitor ọmọ yẹn láti bẹ̀ so òun ló ń assist so àwọn Ministry of Health tán wá ń gbà yẹn irú àwọn ọmọ yẹn tán ẹ̀rọ ṣe mọ̀ pé yẹn ti kúrò lọ́dọ̀ wa new one tá a gbà àwa fúnra wa là ń san hospital bill. lè san hospital bill. yes. ṣé kò wá sí bí ẹ ṣe lè padà lọ bá wọn ní pé àtútù ní àwọn ọmọ torí nǹkan tí ẹ ń ṣe a rí gẹ́gẹ́ bíi pé ẹ̀yin náà fi ń ran ìjọba lọ́wọ́ ni ṣé kò wá sí bí ẹ ṣe lè tún padà lọ tún bá wọn pé àtútù ní àwọn ọmọ because bó ṣe yẹ kó rí tẹ bá ti ná ọmọ báyìí tẹ ti gbà nǹkan kó tó dín pé ó bẹ̀rẹ̀ sí í sun bí tí ẹ wà gan ilé ìwòsàn rẹ kẹ kọ́kọ́ lọ kọ́kọ́ check ẹ medically kó tó dín pé ẹ̀yin gan tẹ́wọ́ gbà ṣé kò sí irú ìgbésẹ̀ tí ẹ lè gbé tàbí kẹ̀ tí ẹ máa fi àkókò yìí tí ẹ máa sọ fún wọn torí ẹ̀sùn hospital bills fọmọ kan lẹ́nu kan tuntun tó bí ìṣẹ́jú mẹ́wàá wọ́n tuntun rí ẹtútù rọ́mọ mi kò sí bí ẹ̀yin gan ṣe fẹ́ ní àkójọ lọ́wọ́ ǹjẹ́ ṣé ẹ lè gbégbèsè àbí àwọn èèyàn tí ọ̀rọ̀ kàn àbí àwọn wo gangan lẹ fi pé tẹ́ pé mo rò pé bóyá ẹ lè dárúkọ kọ́ lè ràn yín lọ́wọ́ fún nǹkan tí à ń ṣe. ṣé ẹ rí nǹkan tẹ́mi kan lè sọ lórí ẹ̀ ni pé àwọn ọmọ Nàìjíríà tá a bá lè ranra wa lọ́wọ́ kan jẹ́ ká ranra wa lọ́wọ́ ni ìjọba wọn lè attend sí gbogbo ẹ̀ tán ẹ mọ̀ pé kì í ṣe àwa nìkan là ń ṣerú iṣẹ́ ní Ọ̀yọ́ state so tá a bá rọ́mọ kan lénìí tá a mú lọ ministry jìnnà síbi tí mo wà yìí gan so tá a bá rọ́mọ tí mo ní ìgbà míì tí máa consider owó tó máa gbé mi lọ síbẹ̀ àti owó tí màá fi treat ọmọ gan ní health center máa wò pé jẹ́ kí n lọ treat ọmọ tí màá treat kí n má tún torí àsìkò tí màá lọ lò màá tún fi lè ṣe nǹkan míì but nǹkan a ti ń gbégbèsè pé bóyá tí àwọn ọmọ yẹn bá ti tún pọ̀ díẹ̀ tí ó jẹ́ pé hospital bill yẹn ti tún pọ̀ á lọ tún bá wọn director padà pé ẹ jọ̀ọ́ o lára àwọn ọmọ tí ẹ ń rò wọ́n ti lọ àwọn míì tí ó tún wà ó kàn wá bá wa ẹ̀ ń rò wọ́n fún kínní a máa gbégbèsè yẹn. ẹ ṣeun gan-an ẹ ṣeun ọmọ báwo wá ní security wise ibi báyìí lórí ibi tí ẹ wà yìí ó jẹ́ nǹkan tó yẹ pé ó jìnnà síta dó ilé wà lọ́tún ilé wà lósì ṣùgbọ́n ẹ̀yin tí tẹjọ́ obìnrin mi ìdẹ̀ rí ọkùnrin kan àgbàlagbà níbí tí ìbá ní bóyá torí pé mo rí bàbá àbí dádì tó yẹ pé wọ́n ń support yín báwo ni security wise ibi báyìí báwo ni ṣe ń ṣe. ṣe rí Ọlọ́run ló ń ṣọyàn ẹ̀dá ò lè ṣọ́ra ẹ̀ then àmọ̀tẹ́kùn ọ́fíìsì wà lókè ń bẹ̀ yẹn. àmọ̀tẹ́kùn. àwọn àmọ̀tẹ́kùn ọ́fíìsì wà yìí wọ́n fi security ṣeré rárá. wow. so ní community yìí o wọ́n fi security ṣeré tó bá lè di 10 tán bá rí àjòjì ojú kan wọ́n á challenge ẹ̀ so tó bá fi ń di bíi tó 10 kankan àwọn ọlọ́dẹ ti máa dé ta àwọn àmọ̀tẹ́kùn yẹn náà dẹ̀ máa ń patrol káàkiri ní bíbá so Ọlọ́run náà dẹ̀ wà pẹ̀lú wa. ọpẹ́ni fọ́lọ́run àwọn àmọ̀tẹ́kùn wa kí wọ́n fún iṣẹ́ tí wọ́n ṣe àmọ́ lórí nígbà tí a wọlé lẹ́ẹ̀kan yẹn
mo rí ọmọ kan tó ń kọ happy birthday mo wá rò pé happy birthday bí báwo ẹ wá fi yé wa ni pé ṣé àwọn èèyàn náà máa wá bí tí wọ́n máa wá ń dùn wọ́n nínú tí wọ́n máa gbé nǹkan wá tó fi wá ń ṣe bí birthday ṣé wọ́n ń wá bí wọn ò rò pé bóyá ó jìnnà. Àwọn èèyàn máa ń wá o àwọn èèyàn máa ń wá òun ló mọ lára àwọn bìlífù pé gbogbo ẹni tó bá ti wọnú bíbà ìwá birthday náà wá ṣe so most people tán bá ti rí wa bẹ́ẹ̀ yẹn wọ́n á wò pé òun yìí jẹ́ kí n lọ celebrate birthday pẹ̀lú wọn so tán bá ti wá wọ́n wá celebrate pẹ̀lú àwọn ọmọ wa ń bí wọ́n á bá wọn kọrin wọ́n á dẹ̀ fún wọn ní nǹkan so wọ́n á dẹ̀ lọ. ẹ ṣeun gan ẹ ṣeun kí a tó máa lọ mo fẹ́ kí ẹ bá wa dárúkọ àwọn nǹkan tí ẹ nílò torí níbí báyìí mo sì rí pé ẹ ṣe ń lack so many things tí màá dẹ̀ fẹ́ kí ẹ sọ tó yẹ pé tí ó bá tiẹ̀ jẹ́ pé owó lẹ rí bí èlò torí ibi tẹ́sán wà yín sìn kò ń ṣe ibi tọ̀dọ̀ tí yín tó yẹ pé bó ṣe wù mí tó bá pé agbára wà fún mi ni ó wù mí bíi pé kí n ralẹ̀ fún yín kí n kọ́ kí ní ẹ gba kọ́kọ́rọ́ kẹ́ máa gbé bẹ̀ torí iṣẹ́ tí yẹn ń ṣe iṣẹ́ tó yẹ pé láti ran àwọn ọmọ lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ló wà ń bí tó yẹ pé nínú wọn president wà ń bí governor wà ń bí bó ti wù bí condition wọn ṣe kéré mọ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àwọn ọmọ tí wọ́n ní ògo ni bẹ́ẹ̀ náà ni Yorùbá náà fi yé wa ní pé ọmọ tí ó bá lógo òun ló máa ń dà láàmú jù gẹ́gẹ́ bí nǹkan tí àwọn bàbá wa àti ìyá wa tí wọ́n fi ń sọ fún wa bó ṣe wù mí so kí ni àwọn nǹkan tí ẹ nílò láti lè tún fi ran àwọn ọmọ yìí lọ́wọ́ tí máa fẹ́ kí ẹ bá wa dárúkọ fún gbogbo àwọn ọmọ Nàìjíríà. Nǹkan tá a nílò pọ̀ o torí a ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni ibi tá a dẹ̀ wá àrẹ́ǹtì ibẹ̀ ni ó wù mí ká ní sáìtì tiwa tá a bá ní sáìtì tiwa torí ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló yẹ ká máa ṣe tó jẹ́ pé ààyè ò gbà wá láti máa ṣe irú ibi tá a wà nísìn a ti ní àwọn ọmọ tó jẹ́ pé wọ́n mọ̀ nípa hairdressing wọ́n mọ̀ nípa barbing so a dẹ̀ láwọn ọmọ tó ń kọ́ electrician so ó wù wá ká ní vocational center tó jẹ́ wípé àwọn èèyàn lè wá máa patronize wa bóyá nísìn a níbì kan tó dàbí bíi hall so tá a wá demarcate tá a ní salon fún obìnrin salon fún ọkùnrin tá a wá ní ibi táwọn èèyàn tó bóyá jẹ́ pé wọ́n bá need electrician tán lè wá tán lè máa patronize wa so that ó máa jẹ́ bí source of income láti máa feed àwọn ọmọ tó bá wà ní home yìí so ẹ dẹ̀ mọ̀ pé torí pé ibi tá a wà yìí kéré àyè ò gbà wá láti lè ṣerú nǹkan bẹ́ẹ̀ yẹn then ṣe ráwọn ọmọ yìí ọ̀pọ̀lọpọ̀ nínú wọn ló jẹ́ pé ó máa ń wo àwọn náà pé bóyá kán jáde bóyá irú ìgbà children day nísìn wọ́n lè invite wa irú àwọn ayéfẹ́lẹ́ ní Fresh FM ìgbà míì wọ́n máa ń fún wa ní ticket wọ́n lè ní pé ká kó ọmọ bíi 10 wá now mọ́tò wo ni mo fẹ́ fi kó wọn so and at times kò kí ń bówó lọ́wọ́ mi àti wá ní pé mo kó wọn lọ títì pé kán lọ ó dẹ̀ máa ń wù mí káwọn ọmọ yìí náà kán nírú experience bẹ́ẹ̀ yẹn mọ́mì wa yìí wọ́n ní tó bá di ìgbà Easter tó kọjá yìí pé bóyá ká wá sí Agodi Garden bó mo wá wò pé ok tí bá ní mo fẹ́ kó àwọn ọmọ 32 lọ Agodi Garden ibo ni mo ti fẹ́ bẹ̀rẹ̀ owó mọ́tò nǹkan bẹ́ẹ̀ so tá a bá rí bus ibi ìtawà yìí torí pé Christian lèmi so a máa ń lọ church tí mo dẹ̀ ń lọ kó tó di pé mo bẹ̀rẹ̀ iṣẹ́ ìránṣẹ́ ibẹ̀ náà mo dẹ̀ ṣì ń lọ so ó dẹ̀ jìnnà sí ibà náà díẹ̀ ẹsẹ̀ la máa fi rìn lọ ẹsẹ̀ la tún máa fi rìn padà so most times àánú wọn gan máa ń ṣe mí tán bá ń lọ sí school náà gbogbo wọn torí public school yẹn náà ó jìnnà sí ibà díẹ̀ so ẹsẹ̀ náà ni wọ́n á fi rìn lọ wọ́n dẹ̀ jọ ọmọ tó jẹ́ pé wọ́n serious then a tún máa ń need the food support torí wípé a ní serious source of income so ohun àfẹ́tẹ̀ àtorí ẹ̀ ni mo ṣe ronú nípa vocational training yẹn training center yẹn so tó bá yẹ pé àwa fúnra wa ní tí èèyàn kan wọ́n wá dirun á dirun fún á ṣe gbogbo ẹ̀ owó yẹn á máa fi support àwa tá a wà ní ibi báyìí so I need the educational material support ẹ mọ̀ pé third term náà wà yìí new session náà ń lọ gbogbo wọn máa change class a máa need the textbooks a máa need the notebooks a máa need the oríṣiríṣi àwọn tó ń lọ sí SS3 nínú wọn máa sanwó WAEC so àwọn tó ń lọ GSS3 wọ́n á ṣe junior WAEC so àwọn tó ń lọ from primary to GSS1 we need a lot of things for them so ìnáwó tá a need ó pọ̀ eléyìí tọ́lọ́run bá kàn ran àwọn ọmọ Nàìjíríà
láti ṣe fún wa òun la máa appreciate torí tí bá ìnáwó wà lára wa o bí mọ́tò àlòkù ó pọ̀ gan ìnáwó wà lára wa a tún wò pé kọ́lọ́run jọ kó mú wa lọ síbi tó fẹ̀ jù báyìí lọ torí tá a bá ní ibi tó fẹ̀ jù báyìí lọ bó ṣe wù mí ó wù mí ká ní separate place fún ọkùnrin ká ní separate place fún obìnrin torí at times ibi báyìí ẹ mọ̀ pé àwọn ọmọ tó wá láti street àtọmọ tó wá ní tó jẹ́ pé wọ́n abuse ni tán bá wà papọ̀ ọmọ street ìwà street wà lára ẹ̀ so for sometimes for like 6 months a sì máa battle ìwà street yẹn èmi lè sọ̀rọ̀ mi báyìí ẹ mọ̀ language àwọn ọmọ ta yẹn tó bá sọ báyìí ẹlòmíì lè wá sunkún bá mi mọ́mì ó ti sọ pé kinní kan from body yẹ kinní kan ẹ ti understand gbogbo àwọn language yẹn tó bá ti sọ báyìí wọ́n á tún wá bá mi mọ́mì ó tún sọ pé kinní kan màá tún ní láti máa bẹ̀ wọ́n at times tó máa wá sọ gan fún mi màá ní ẹ wò ẹ má pa mí ṣùgbọ́n mi gbọ́dọ̀ máa attend sí wọn mi gbọ́dọ̀ máa attend sí wọn so ó wù mí ká ní separate place fún obìnrin ká ní separate place fún ọkùnrin. ẹ ṣeun gbogbo wọn ẹ ṣe mà màmá ìbéèrè tí màá béèrè ló máa jẹ́ ìbéèrè tá a máa fi parí torí ó ṣì wù mí kí n bá ìkànnù àbí méjì mẹ́ta sọ̀rọ̀ nínú àwọn ọmọ yìí ìbéèrè tí màá béèrè pé ṣé ọkọ yín tí ẹ fẹ́ wọ́n support yín pẹ̀lú iṣẹ́ tí ẹ ń ṣe. wọ́n support mi o wọ́n support mi o because tán bá support mi kò lè débi tó dé wọ́n support mi gan ọ̀dọ̀ àwọn ò sí nìbàdàn but kò sí gbogbo nǹkan tó ń lọ tí wọn kì í mọ̀. ẹ bá mi fi àkókò yìí dúpẹ́ lọ́wọ́. mo dúpẹ́ lọ́wọ́ ọkọ mi Ayẹni Emmanuel fún àtìlẹ́yìn gbogbo ìgbà torí ìgbà míì gan tí n bá ní kéèsì pẹ̀lú ọ̀rọ̀ àwọn ọlọ́pàá àwọn gan wá tún máa pè mí pé àbí kí n máa bọ̀ ní àbí kí n máa ṣe ní ẹ ṣáà máa wẹ̀ yẹn jókòó yín a máa ṣẹ́tù ẹ̀ so mo dúpẹ́ lọ́wọ́ yín gan fún àtìlẹ́yìn yín fún ìnáwó àti ìnára àti àkókò tẹ́ ẹ ti ẹ̀ fi sílẹ̀ fún mi because tí wọ́n bá fún mi ní àkókò yẹn mi ì lè rí lò so mo dúpẹ́ lọ́wọ́ yín Ọlọ́run á túbọ̀ máa ràn yín lọ́wọ́ ẹ̀ẹ́dẹ̀ ní dàwátì nígbà tí ire ayọ̀ bá dé sínú ilé wa. a fi àkókò yìí dúpẹ́ lọ́wọ́ àwọn bàbá wa fún àtìlẹ́yìn tẹ́ bá dúró ti àwọn mọ́mì wa àwa láti Freeride TV a dúpẹ́ lọ́wọ́ yín ní pé Ọlọ́run á bá mi máa ṣe àlékún àlàáfíà fún mi ibi tí àwọn ẹgbẹ́ yín ti náwó ẹ̀yìn táwọn náà níbẹ̀ ẹ ṣeun púpọ̀ lọ́pọ̀ mà màmá àwọn màá tún rí yín bá. Thank you very much. Yes, you're welcome, sir.